Mo kí gbogbo ojú tó wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Ọ̀rọ̀ kan ni mo tún ní kí n mú wá sí etí ìgbọ́yín o nípa òṣèré orí ìtàgé Ozain, ẹni tí gbogbo wa mọ̀ sí Ozain. Àwọn adẹ́rìn-ín-pòṣónú ló jẹ́ sí pé gbogbo èèyàn ló máa ń fẹ́ wo kọ́mẹ́dì. Ó ti hùwà kan tí kò yẹ kó hù sí ọ̀dọ̀ àwọn eléégún. Àwọn eléégún dẹ̀ ti jáde fún gan-an, ṣùgbọ́n òun fúnra ẹ̀ náà ó wá ṣọmọlúàbí. Gbogbo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí tó kò dá ọ̀rọ̀ padà fún wọn, kò bú ẹnìkankan. Kàkà kó ṣe eléyìí, ó wá jáde, ó bẹ̀ wọ́n kán má bínú. Ó ṣe pé bí ọmọ Yorùbá ṣe yẹ kó ṣe gangan, ó fi làákàyè sí. Ẹ jẹ́ n fi yín lẹ̀ pẹ̀lú fídíò yìí, àwọn fídíò tí mo kó jọ yìí lórí àwọn bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ gangan àti àwọn tó ti jáde fún un tó ti sọ̀rọ̀ sí àti ọ̀rọ̀ tóun náà jáde tó sọ nígbà tọ́rọ̀ náà ṣẹlẹ̀. Ṣùgbọ́n kẹ́ tó tẹ̀síwájú láti máa wo fídíò yìí, ẹ má gbàgbé láti bá mi subscribe sí channel mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí, kẹ́dẹ̀ bá mi comment sábẹ́, kẹ́dẹ̀ tún bá mi like fídíò yìí, ẹ tún bá mi share fáwọn èèyàn. Ẹ kú lọ́nà yìí, ẹ kú sáàrí mọ́tò ní ẹ̀rí ọ̀nà. Bàbá mi fẹ́ gbowó ọdún. Ẹ fọ̀nà ilé. Bàbá mi fẹ́ gbowó ọdún. Bàbá mi ẹ gbà mí lọ́wọ́ àwọn ará ọ̀run. Bóyá kan lè ti ń fà kálómi ọ̀pá. Àbí? Kí ló dé kí lẹ fẹ́? Bàbá mi fẹ́ gbowó ọdún ni. Bàbá mi sẹ́ jẹ́ lówó ni. Ngolégún di lápò, ṣé mo yáwó lọ́wọ́ rẹ ni? Ẹ kú ẹ̀mọ̀ kẹ̀yìn ẹ fi bàbá yín lẹ̀, bàbá yóò wà bá yín lé. Àyọ̀ àníkó mi tí bàbá mi ò bá gbowó ọdún. Fún wọn nìkan, fún wọn nìkan. Èmi ni. Ẹ ṣé o. Bàbá mi Elégún wá padà ń tí ẹ wá gbà tiẹ̀. Ẹ̀yin ẹ máa lọ. Bàbá wa, àwọn bá wa lé o. Pẹ̀lẹ́, ọmọ dáadáa. Pẹ̀lú àìtì rẹ̀ yìí, wọ́n ti jọ dàgbà kan tó fi ọ́ sábẹ́ kú ni. Baby masquerade ni. Sọ kàwé sá. Kàwé o. Illiterate masquerade tún ni. Ẹ̀ta wá ní ń bọ́ sọ̀rọ̀ tó ń kùn láì ṣe power line. Tọ́ba ni ẹ wá gbégún kan sẹ́ni ẹ mọ̀mọ́ fọ ẹ̀kú yín ni. Òótọ́ ni bàbá mi, ó ń kan yágíyágí, ó ń gbá gidi. So taste ẹ̀ ni. Mo fílẹ̀ ìmọ̀ àtúntò ni. O sì forún rẹ̀ jáwé rẹ̀. Ó dùn mí o. Tó o bá ná àwọn ọmọ paṣọ olówó ẹjọ́. Tọ́nà kọ́bọ̀ bàbá mi kọ́lé tán. Sọ tán. Tẹ́yìn ti tán. Èmi ò tí a mọ̀ pé Elégún ni. Elégún ni kí wàá lẹ pé bàbá mi. Wèrè lèmi pé. Kìí ṣe wèrè kérésì kan lẹ́kù rẹ̀ ni. Àṣẹ olórí burúkú ló ṣe bí ń bọ̀ sọ̀rọ̀ ni. Ara o. Sọ ọmọ kan tí ń pè mí ni. Wọ́n mọ ní. Èmi ń ti folówó la gbádé fún. Bẹ́ẹ̀ ni bàbá mi ọmọ olòṣì ni ó gbà fìlà. Ẹ bẹ́ẹ̀ ni ó sori rẹ̀. Bàbá mi o. Ebo ni pé fìlà ní bẹ̀ lórí ọmọ olòṣì. Bàbá mi fìlà ló wà lórí ìtìyín. Kó ló gbá lórí ẹ̀. Ó yàtọ̀ bàbá mi ó yàtọ̀. Ìwọ kọ́lọ̀ tó bá tiẹ̀ jẹ́, á fún ọ lówó. Bẹ́ẹ̀ni. Àmọ́ ó ṣiṣẹ́. Ní tí mo fẹ́ kó ṣe lélẹ̀. Mo fẹ́ rojú rẹ̀. Ẹ wọ. Sílẹ̀ kó darí. Ẹ ti lọ. Wetin be this? Bàbá mi. Ṣé ìlàrè Àbọ̀wárò òjò. gbẹ̀rẹ̀ bí mú ọlẹ́ẹ̀kẹ́ ni? Bàbá mi ó díìpù. Ẹyin 6 feet rẹ̀ lójú ẹ̀ yìí. Iná lè láì. Wá iná ilé ìràjì. Bàbá mi ọ̀dọ̀ rẹ láti wá o. Ọ̀dọ̀ rẹ̀ lápadà sí. Àìwọ náà bá mi bẹ́jẹ̀ kí wà bọ́ báyìí o. Ṣé ìlàrè ń gbé wéètì ni? Kí ló tó ní mọ́sù lábẹ́? On workout ni. Ọjọ́ ikú rẹ̀ èso ni. Torí tómi bá jábọ́ lójú ẹ̀gẹ́ inú ìlànà ọmọ bọ́ sí. Inú storage nu. Inú drainage ni wọ́n pè. Mo gbà. Ojú ló dàbí ìgbà tó bá gbálẹ̀ kọjá lójú èyàn. Sáǹdì tí mo ṣe náà nìyẹn. Ṣé wọ́n fojú ẹ̀ sọ workings ni? Bàbá mi abẹ́rẹ́ workings yẹn ọ́ rọ̀ fún gidi gan. Ṣéfo. Bẹ́ẹ̀ni. Mo bọ́ ìjọ weapon. Bá mi sílẹ̀kùn. Kẹ́ mọ́ fàṣán rẹ̀ gẹ́sì yín bàbá mi. Agbọ́dọ̀ ṣẹ́tù rọ́rá bàbá mi o. Kí ni sọ? Ọtí ajá wẹ̀rẹ̀ báyìí. Mo ṣe káràmásìkì tó ń lé mi kì. Èyí ti mọ̀ pé òun fẹ́ kú ìtọrọ owó ni. Kí ló dé? Àlùmọ̀jírì lábẹ́ kú. Àwọn eléégún gidi táwọn ọmọ wọn èèfọ́ọ̀sì èèyàn wọ́n èè jáde lásìkò yìí gan. Àtọ́. Fún mi lówó àpò ẹ̀. Mo fẹ́ ṣe wèrè kan. Bàbá mi ẹ lè ṣe wàláì. Wàláì ẹ lè ṣe. Eégún. Ó yá gbà. Ó yẹ wá gbà, ẹ wá gbà. Tàbí ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sẹ́. Ọmọ mi o. Ẹyà wá gbà. Ilẹ̀ tẹ̀dí. Mi ṣe ń fa yín gúgúrú di èṣù ẹni. Ọmọ mi. Wá gbà. Ó mà gbàlú mọ̀. Ẹ̀rí kó fọ́ ni. Mr. Ozain. Now, bẹ́ẹ̀ dẹ̀ ń tẹ̀ láti pàṣẹ wípé àwọn tó ń gbégún o, ayé wọn ta, wọn ń faṣọ. Àwọn tó dẹ̀ ń kọlà náà kẹ̀, orí wọn ò pé. Irú àyè tẹ̀ kọlà báyìí, tèmi náà kọlà báyìí. Ayé ìwà wà òkè jù wọn lọ. Ṣé rí Yorùbá lọ́wọ́ bọ̀?
wọ́n ní ibi ìṣáná báyìí láti máa kíyèsí oògùn láti ara àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ báyìí láti máa mọ ọmọ àlè yàtọ̀ sọmọ ọkọ ṣé wá rí ọmọ àlè tí wàá pé oríṣiríṣi èèyàn lè jẹ ọmọ ọkọ bàbá ẹ̀ kí bàbá fún ara ẹ̀ àbí ìran ẹ̀ jẹ́ ọmọ àlè ìlú kan lára nǹkan táwọn ṣé rí tẹ́ bá wá sórí péjì Akéde ọpọlọ lẹ fẹ́ wá lò ìlàkàyè yín lẹ fẹ́ wá lò ṣé wá rí Mr. Ozain èmi mọ̀ pé ẹlẹ́ẹ̀kẹ́ ìbú èmi mọ̀ but èébú kan la fẹ́ wá lò lọ́tẹ̀ yìí ìlàkàyè yín la fẹ́ gbé yẹ̀wò báwo lẹ ṣe lè rí sí báwo lẹ ṣe lè rí ronú sí ọ̀tọ̀ ní kí Ọlọ́run fẹ́yàn ní tálẹ́ǹtì ọ̀tọ̀ ní kí Ọlọ́run tún fẹ́yàn ní làkàyè kò wá síbi tí ọmọ àlè ibì kan òun sí kò wá tó wá síbi tí ọmọ ọkọ ìlú kan òun sí àwọn ọmọ àlè ìlú kan wọ́n máa dojú àṣà àti ìlú yẹn àti àṣà ìṣe ìlú yẹn dojú bolẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ọkọ ìlú kan máa gbé sókè irú ẹ̀ làwọn ń ṣe yìí tẹ́yìn bá rò pé tẹ́yìn bá ti jí lọ́jọ́ akọ ayé yín nǹkan tó bá ti jọ ọmọ ilẹ̀ Yorùbá lẹ́yìn fẹ́ máa gbé ṣubú àwa kan wà bí kan tá a máa gbé sókè padà torí mi ò mọ reason tẹ́ fi ṣe irú skit báyìí mi ò mọ reason ṣé láti lè jẹ́ ká fún yín ni kò yé wa ẹ bá kúkú fi Yorùbá tẹ̀ ń sọ ilẹ̀ ká kú mọ̀ pé gbogbo nǹkan tó wà nípa ilẹ̀ Yorùbá ló wà ókè but èmi máa bìlì pé ọmọ àlè ibì kan ni pé òun ló nǹkan ibì kan òun á tún fi ń kọ̀ndẹ́mù nǹkan míì ní the same land yẹn apẹ́rẹ́ ọmọ àlè tó láyé yóò sì ẹ̀yin tá Kéde èmi wọ̀ kó ṣe kó fẹ́ sọ̀rọ̀ kó fẹ́ bú èébú ọ̀ràn tó wà lẹ̀ ìlàkàyè ló lè gbé èébú nítorí náà majority àwọn èèyàn tó ti wá tó ti bú Akéde wọ́n máa ń sá lọ last ni torí èmi ò ní ever bú wọn ìlàkàyè àwọn èèyàn tó ń gbọ́ wa lọ́fẹ́ mọ̀ nǹkan tó wà lórí brain làá fẹ́ gbéyẹ̀wò ń bí torí ó ṣe skiti ẹ̀ẹ̀kú eégún tẹ́yìn ò máa ṣe kí ni under 18 kí lẹ fẹ́ tẹ̀ láti derive ṣé torí ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń sọ ẹ̀yin náà wá fẹ́ introduce ẹ̀ sínú skiti yín ẹ tètè jẹ́ ká mọ̀ káyìí tí yá máa táàgì nínú fídíò tá a bá ṣe káyìí tí mọ̀ pé ẹ̀yin náà ẹ wà pẹ̀lú wọn ẹ tètè yá sọ̀rọ̀ ok káàtẹ̀ justify pé ẹ fẹ́ lo ẹlẹ́à nínú skiti yẹn ẹlẹ́à wà sílé ẹ wá lọ rẹ́ǹtì aṣọ eégún lẹ́fi ṣe skiti ìwú tún yẹn tó gbé eégún yẹn tẹ́tí wá lọ́n gbópo kọlà àwa tàtẹ̀ jẹ́rẹ́ mọ́ ń bí tàjẹ́jẹ̀bù ń bí tó yẹ pé ó ti pẹ́ tàtẹ̀ ti fi ìlà kíkọ sílẹ̀ kọ́tẹ̀ máa kọlà ńlẹ̀ Ìjẹ̀bú àkẹ́dẹ̀ ń kọ́ mọ́ a ò tó bẹ́ẹ̀ láti bú ilẹ̀ ibì kan pé wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ tó kílẹ̀sì pé àwọn ìran ẹni tó sọ̀rọ̀ tó kílẹ̀mù ibẹ̀ tó tún wá ń bú ẹni ìṣáájú tó kọ́kọ́ ń kọlà àbí kò yé yín lẹ́ẹ̀ tẹ́ bá jẹ́ ọmọ ọkọ ibì kan táwọn bàbá yín náà dẹ̀ ti ṣe nǹkan ẹ̀rí ẹ kò gbẹnu yín láti fi nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe skiti Mr. Ozain ọ̀tọ̀ ní làákàyè ọ̀tọ̀ ní èébú tẹ́ bá dẹ̀ ti wá sórí péjì Akéde ẹ rẹ́ẹ̀dì láti wá lò làákàyè nítorí ẹ̀sìn tẹ́gbẹ́ dání ẹ̀ ò ní jẹ́ kẹ́ lò ó Akéde máa ṣe ní ọ̀pọ̀dédé làákàyè sílẹ̀ Akéde máa ṣe lọ́pọlọ sílẹ̀ Akéde ò ń ṣẹgbẹ́ anybody nínú ìmọ̀ tí bá dẹ̀ ń sọ̀rọ̀ lèmi máa ń là á èèyàn lè jọ ọmọ ọkọ bàbá ẹ̀ kí bàbá ẹ̀ fara ẹjọ́ máa lè so tí bàbá èèyàn bá jẹ tí bàbá èèyàn bá bí ọmọ ọkọ ni bàbá bọ́ irun ẹ báwo ni bàbá rẹ̀ ṣe délẹ̀ Yorùbá tí wọ́n bá jẹ́ ọmọ ọkọ ibì kan ni kò ní ẹ̀bà ṣe irú skit báyìí kí ló fẹ́ derive kí ló fẹ́ advertise inú máa dẹ̀ lè dùn tẹ́ bá lè reply fídíò yìí ìyẹn á tún wá ṣò wípé àwọn ọmọ àlè ó máa pọ̀ káàkiri àwọn ọmọ àlè yìí ṣòro mọ̀ àwọn ọmọ àlè yìí ṣaláì wùwà ọmọ àlè ò ní ṣaláì wùwà ọmọ àlè èdè Ìjẹ̀bú mo fi sọ èmi ò ní ẹ̀bà fọwọ́ sí ju ilé bàbá tó bí mi lọ́mọ Akéde ló sọ̀rọ̀ ẹ̀yin tí Akéde ẹ jẹun lẹ́sìn wàhálà Akéde ń lọ tiẹ̀. kábíyèsí ọ̀jẹ̀ o kábíyèsí ọ̀jẹ̀ o. àwa ní ìjọ ọ̀jẹ̀ parapọ̀ Welfare Association Nigerian Overseas orúkọ tèmi ní ọmọọba Adéọlá Ayọ̀ọ́lá tí mo jẹ́ president ìjọ ọ̀jẹ̀ parapọ̀ Welfare Association Nigerian Overseas àwọn tí ó wà lọ́wọ́ ọ̀tún mi ní olórí aláàgbà gbogbo ilẹ̀ Ìbàdàn ẹni tí ó wà lọ́wọ́ àlàáfíà mi ní vice chairman ti ìjọ ọ̀jẹ̀ parapọ̀ ti Ọ̀yọ́ state chapter a ń ṣe press conference yìí nítorí fọ́nrán kan tí a rí níta tó involve ìfọ́núwọ̀n àwọn òṣèré torúkọ ẹ̀ jẹ́ Ozain kí ni fọ́nrán yẹn dá lé lórí ó dá lórí pé ó fi eégún wa ṣe ohun tí ò tẹ́ wa lọ́rùn
a dẹ̀ ti ṣe sẹ́mínà a ti kọ lẹ́tà sọ́wọ́n tampan and other association tó ń rí sí àfíẹ́sì àwọn òṣèré orí ìtàgé ó tún wá jẹ́ ohun ìyàlẹ́nu fún wa rí pé a tún rírú fọ́nrán yìí níta nínú fídíò yìí a máa fi fọ́nrán yìí sínú ẹ̀ so that ẹ̀yin náà lè rí ṣùgbọ́n a fẹ́ fi àkókò yìí a fẹ́ fi sọ fún content creator tó ṣe irú fọ́nrán yìí jáde pẹ̀lú eégún torúkọ ẹ̀ ń jẹ́ Ozain a fẹ́ fi sọ fún yín pé àwọn ọ̀jẹ̀ parapọ̀ ti ìlú Ọ̀yọ́ in general a fẹ́ rí nílé Aláàgbà bàbá Mariwo Aláàgbà ti ìlú Ìbàdàn olórí Aláàgbà gbogbo Ìbàdàn a fẹ́ rí èní ní oṣù kejì oṣù kẹta ọjọ́ kẹtàlá ti 2025 mo fẹ́ tún sọ ọjọ́ kẹtàlá oṣù kẹta tọdún 2025 tá wà yìí àkókò tí à ń rìlí sí press conference yìí ní aago méjì kọjá ìṣẹ́jú mẹ́fà aago méjì kọjá ìṣẹ́jú mẹ́fà ní ọ̀sán à ń rọ̀ yín ìwọ tí ń tà ń sọ yìí bá jọmọ́ ti especially content creator tó pẹ̀rẹ̀ ní Ozain afẹ́rí ẹni nílé Aláàgbà general tìlú Ìbàdàn ní èní sí ọ̀la èní ní ọjọ́ kẹtàlá oṣù kẹta 2005 a fún ẹ ní èní sí ọ̀la ọjọ́ kẹrìnlá oṣù kẹta 2025 láti yọjú sí ilé Aláàgbà nílùú Ìbàdàn olórí Aláàgbà torí Aláàgbà akọ rẹpẹtẹ nìbàdàn ṣùgbọ́n olórí Aláàgbà afẹ́rí ẹ níbẹ̀ kò wọ́n nílé òkú gbàjà kí o lè wá sọ torí lọ́bẹ̀ tó fi ra wọ́wọ́ à ń bẹ̀ tán ní wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí a fẹ́ sọ fún ẹ pé kí o gbọ́ ìpè yìí kó dẹ̀ ṣe kí ni kó dẹ̀ jẹ́ ìpè náà. bó ṣe ń dìjà náà rè o bó ṣe ń dìjà bó ṣe ń dìjà náà rè o bó ṣe ń dìjà kára agbára sópará ìgbẹ́sà lóko bó ṣe ń dìjà náà rè o bó ṣe ń dìjà náà rè o bó ṣe ń dìjà gbogbo jọjẹ pátá bó ṣe ń dìjà náà rè o bó ṣe ń dìjà kára agbára sópará ìgbẹ́sà lóko bó ṣe ń dìjà náà gbogbo jọjẹ pátápátá ọmọdé Ozain ó ti fojú dé èṣù wọn ní bọ́mọdé bá fojú dé èṣù ọmọdé ọ̀hún á náwó ọwọ́ ẹ̀ àtàn á sì tún padà wá fẹ́ bọ̀dúnra bó bá fẹ́ bọ̀dúnra kò léèwọ̀ ó ti wá fojú dé èṣù báyìí ẹ jẹ́ kó náwó ọwọ́ ẹ̀ kó tán kó sì tún padà wá fẹ́ bọ̀dúnra torí tó bá fẹ́ bọ̀dúnra kò léèwọ̀ ìgbà tí kòkó ń ṣe iṣu ẹnìkan gbọ́ o odó wa ń gúnyán ariwo wa ń ta lálálálálálá gbogbo jọ̀jẹ̀ pátá ó ti fojú de èṣù ẹjọ́ náwó ọwọ́ kó tán kó sì tún padà wá fẹ́ bọ̀dúnra tó bá fẹ́ bọ̀dúnra kò léèwọ̀ ẹ bá tètè pọmọ yín padà ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ tètè pọmọ yín padà kó má bà wá láwo jẹ́ ẹ tètè ẹ tètè pọmọ yín padà kó má bà wá láwo ẹ bá tètè pọmọ yín padà kó má bà wọn àmì ṣe jẹ́ ẹ tètè ẹ tètè pọmọ yín padà kó má bà wá láwo ẹni fẹ́ bẹ egúngún jẹ o arúkọ àbàwọn jẹ o ẹni fẹ́ bẹ eégún jẹ ẹni fẹ́ bẹ eégún jẹ o arúkọ àbàwọn gbogbo ẹni tó bá fẹ́ bẹ eégún jẹ ògógó òkú lódò 1 mílíọ̀nù ọ̀rọ̀ eri gbígbára yọmù nǹkan ọmọọba pínpín ló wá àwọ ìwọ̀sí ọ̀rọ̀ mú kọ lágùrè ìgbà ọ̀gbẹ̀rì ò báyìí lókun ní ké bó bá jẹ́ kékeré àwo ló já ń lọ́dẹ̀ máa mú gbé bọ́nu òfòrí igbá òkun òfòrí eléte mètè ẹ jẹ́ kí ẹlẹ́nu kó máa mẹ́nu
ìsọ̀rọ̀ sí là mèké ọmọ ibi gbó ipa fífín la fi mẹ̀kùn láàrin ẹranko ìfàyàfà la fi mọ̀ pa ìjò lójú ọ̀nà ẹni fẹ́ bẹ egúngún jẹ́ gbogbo ọmọ tó bá fẹ́ bẹ eégún jẹ́ o kárùkù bà wọ́n jẹ́ o ẹni fẹ́ bẹ eégún jẹ́ ẹni fẹ́ bẹ eégún jẹ́ o kárùkù bà wọ́n. Ó ti di wèrè ọmọ tí ń pe eégún lẹ́jọ́ Ozain ó ti di wèrè ọmọ tí ń pe eégún lẹ́jọ́ atọ́kù àná. alàgbà Ozain so lè mú tẹlẹ́hà kọ́ wá jẹ́ pé ní gbangba lẹ́ẹ̀tì síjú ẹlẹ́hà bá ń pé ẹlẹ́hà o ọ̀yá wa kí ni wàá mọ̀ ṣe bá kí mùsùlùmí ọmọ sọ̀rọ̀ kódà o eégún tó ti jáde ó ti kúrò láì wo kódà oníṣẹ̀ṣe ó kèé síra ń pé ẹ dìde bá a ti ní sùúrù tó tá a máa ń dákẹ́ tó tá a yìí sọ̀rọ̀ tó tá a máa ń wò pé ìkan náà ni wá ẹ má jẹ́ àbára wa jà ẹ má jẹ́ àdójú tira wa bí àwọn tọ̀hún. àwa náà mọ̀ fẹ́ra wa jófin ẹ̀yin ọ̀jẹ̀ welfare association ẹ̀yin ọ̀jẹ̀ welfare association of Nigeria both home and abroad ara ìwà àbàjẹ́ tẹ́ ẹ fẹ́ máa kọ̀ tẹ́ ẹ ń ṣiṣẹ́ lé lórí ìlélẹ́ ìjáde. wọ́n ti mú ẹni tó gbégún wọ́n dẹ̀ ti mú eégún tó gbé ṣùgbọ́n ohun tó yà mí lẹ́nu ni pé Olódùmarè lágbára lọ́wọ́ Olódùmarè ní fàájì wọn gbogbo wa o ṣùgbọ́n ọmọ tó gbégún yà ajogún ẹ̀wù ní tí ò mọ ìyá agbádá ńlá 7,000 naira ni Ozain ló fún ọmọ tó gbégún tó fi gba ìṣẹ̀ṣe jẹ́ yìí 7,000 naira ló fún ọmọ tó gbégún ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ jẹ́ ká wò nítorí pé ìṣẹ̀ṣe ló ní kò sí pé mọdé mọ bá yín ṣe lọ o ọ̀gbìn yàtọ̀ sẹ́ lọ bí mo sì máa ń sọ ìṣẹ̀ṣe ní ìlànà àti ìpilẹ̀ṣẹ̀ táwọn bàbá wa máa ń gbé kò ń jẹ́ pé eégún wù mí mọ́ lọ gbégún o tí àwọn bàbá wa bá bímọ wọn a máa béèrè ipasẹ̀ wo lọmọ tọ̀ wáyé níbi tá a ti máa ń sọ̀rọ̀ ẹsẹ̀ táyé ni o níjọ́ tó bá ti bímọ ó ti kílà bá wáyé rẹ̀ Ifá ni Ifá lélé wọn kọ̀ Ṣàngó lọ bá wáyé Ṣàngó lélé wọn gbé eégún ni ọ̀jẹ̀ ni ó ṣe kò dẹ̀ ní hun nítorí pé ohun tó bá wálé ayé ni ṣùgbọ́n àwọn ọmọ mi wọ́n kàn débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kiri bọ̀ kódà ọmọ mi ò mọ ohun tí ń jà pàbọ̀ ọmọ mi kò mọ ẹsẹ̀ tá a kọ́kọ́ ń wọ̀ níbi táyé tẹ̀ ti dá yọ̀ làdí tán tí fi káńfàsì gbé eégún tàti ráhàn tí fi káńfàsì gbé eégún so eléyìí jẹ́ ìkìlọ̀ ó dẹ̀ jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo àwa tí àwa náà ń ṣerú nǹkan tí ẹni yìí ṣe yìí ẹlòmíì ṣe nǹkan tó worst jù báyìí lọ o tọ́wọ́ ti tẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ ti yàtọ̀ sí tìgbà kan eégún lé bàbá mi ní bó ṣe wù mí ní ṣe kìí ṣèṣin mọ́ o tó bá lábúrò tó ń gbégún tó ń ṣe níṣekúṣe tí ò gbọ́dọ̀ dé social media ò jẹ́ kìlọ̀ fún kó má jáde lọ́dún tí ń bọ̀ yìí sọ fún kó má jáde o torí tí ọwọ́ bá tẹ̀ agbára àwọn lẹ́yìn ò ní ká mọ́ o kò sí ọ̀rọ̀ eégún lé bàbá mi ní òòṣà kan lòṣàlì bàbá mi wá fẹ́ sí òòṣà ń ṣekúṣe lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kò sáàyè rẹ̀ o kò sí àyè ẹ̀ kò dẹ̀ sí àyè pé à ń fi eégún à ń yẹ̀yẹ́ eégún máa fi eégún tọrọ bárà máa fi eégún ṣèṣekúṣe àwọn eégún kan náà wọn tí wọ́n bá jáde wọn a máa lù yàn kí títì ẹni tó mọ̀ rí ẹni tó mọ̀ rí kí ló mà ti ń jẹ́ eégún kí ni ìwúlò eégún kí ni kókó eégún kí ni wọ́n máa fi eégún ṣe nínú ìlú kí ni pàtàkì eégún gan lọ́dún tí fi máa jáde ọ̀dẹ̀ òpònú ayírádà wọ́n ní ọmọ wọ family house ńlá gidi tégún bá wọlé kí ni ìtumọ̀ ẹsẹ̀ wo légún máa mú wọlé gbogbo àwọn nǹkan ẹja lọ kẹ́kọ̀ọ́ ìṣẹ̀ṣe ò ṣe fagídí ṣe gbogbo ẹ̀sìn ló lè fagídí ṣe ìṣẹ̀ṣe ò ṣe fagídí ṣe ó tẹ́bọ̀ náà ni tájogún bá wọnú ìlú tílùú ń dàrú tó dojúrú tán táwọn babaláwo tó bá pèsè ẹbọ àwọn ẹbọ kan bẹ tó gbé yẹn lásán ò lè gbé eégún ló máa ń gbé wọn a máa fi pẹ̀rọ sílùú tégún bá jáde yóò fàṣọ gbálẹ̀ lọ fàṣọ gbálẹ̀ bọ̀ ìdí nìkan sọ pé tégún bá jókòó aṣọ rẹ̀ máa ń ṣẹ́kù gbogbo ilé tégún bá wọ̀ ìgbóná ni nǹkan tí ò dá bẹ́ẹ̀ ni yóò rẹ̀ kókó ń bẹ̀ yóò ṣàdúrà fún wọn nulẹ̀ òun ohun tó jẹ́ pé inú ilé tó fẹ́ wọ̀ ọ́ lọ sí wọn lóore náà ni ọ̀rẹ́dì ìwọ́n tó yẹ kó máa kọjá lọ títì kó máa bẹ̀ ọ́ pé àárọ̀ ọ̀run ẹ̀yálé wa ni ẹ dákun wàá fagídí òfin ṣe ẹ jẹ́ ká lọ kẹ́kọ̀ọ́
ọ̀jẹ̀ ò ṣe fagídí ṣe, ìṣẹ̀ṣe kò ṣe fagídí ṣe, ẹ̀sìn ìbílẹ̀ kò ṣe fi agídí ṣe, láì lẹ́kọ̀ọ́ ò lè ṣiṣẹ́ ṣe. Bọ̀dé Elegun ẹ lè máa wégún gbogbo ẹ ò lè wo tiwa o, ẹ lè máa wégún gbogbo ẹ ò lè wo tiwa. Táyé yín ò bá fẹ́ bàjẹ́, ẹnu yín tó dàbí ẹnu túùkú àgbàlagbà yẹn, kí ló máa ń ṣe yín náà? Sórí yín ti yí ni. Èmi máa padà bọ́ ọmọ tó ṣẹ̀wí o, ṣùgbọ́n ẹ má máa sọ̀rọ̀ bí Ọlọ́run mọ́. Eégún bàbá yín dà, àwọn ìdílé tó kẹ́kù bàbá yín, aṣọ ọ̀tẹ́lẹ̀ àpótí dádì yín tí wọ́n kó Ozain tó fi ń ṣe fíìmù, ẹ̀yin ò lọ bá wọn wí. Ẹ wá sórí ìkànnì ẹ̀ ń ṣépè fún ọmọ ọlọ́mọ, òṣìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Aṣọ bàbá yín náà wọ̀ ń ta, eégún bàbá yín náà gbé tẹ̀ ń ṣépè yẹn. Tó bá jẹ́ wọn lo bí Ozain ṣe máa ṣáàdúró èpè yẹn fún, orí yín ti yí sà. Ozain jẹ́ sọ nǹkan fún yín, ṣìgìdì yín máa fẹ́ ṣeré ẹ̀tẹ̀ á ní kọ́ lọ gbé yín sórí sí etí omi pé òun fẹ́ lọ wẹ̀. Gbogbo script tó ń ṣe láti ọjọ́ iṣẹ́ òtà ní ṣáyé ògbẹ. Ṣèbọ́n ló ṣe tó fi ń gun ọkọ̀ olówó ńlá. Ọ̀tí tó bá lọ wọṣọ àwa, tó bá lọ wọ̀ tẹ̀lé àpótí àwọn dádì wọn, kọ́mọ máa forí yín gbèpè kiri ayé. Ìwọ náà lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn. Èmi ò kì í sọ̀rọ̀ sójú kan, màá bọ́ tún wí màá bọ́ sì wí ni. Ní tí bàbá ẹlẹ́nu bí ẹnu ìnàkí àgbàlagbà yẹn tó ṣe yẹn kò dáa, ní tí wọn náà ṣe ò dáa. Ṣùgbọ́n tọmọ bá ṣẹ̀ kì í ṣe ká pa ọmọ, kì í ṣe orí fífọ́, orí bí bẹ́ẹ̀ lògùn orí fífọ́. Ó sáré wá sórí ìkànnì ó ń ṣépè, aṣọ àwọn dádì yín yẹn náà dà. Àwọn tó ká ẹ̀kú eégún fún wọn, ẹ lọ pàdílé wọn run, nonsense. Ẹ kó sí kó ń bẹ̀ jáde, ẹ lè máa wégún gbogbo, ẹ lè wégún wọn. Ṣé àwọn eégún ò gbowó gbàtà parí kọ́ńtẹ́ǹtì? Ẹ wá jáde, ẹ wá ní Òṣèní, àwọn babaláwa wa ti bínú sí ọ, àwọn babaláwa ó bínú sí ọ, àwọn babaláwa ó ṣe kinní kan, àwọn babaláwa ó lọ kinní kan, kó dáná. Ó yá ìgbà tí àwọn sójà tán bá na eégún, kí lẹ mọ́ rí ṣe sí i? Tí sójà bá na eégún, kí nìkan tẹ́ mọ́ rí ṣe sí i? Tí sójà bá na eégún, ẹ mọ̀ nìkan mọ̀ tán ara wa, gbogbo táwọn ṣe yóò dà kó ní mí nìyí. Ṣé dáwà Yorùbá à ń ka àwọn kan tí ó ní mí ni a máa ń kà kún? Ó lò ó pé Òṣèní ò na eégún, kò gba eégún létí, kò lu eégún, ó kàn lù fún kọ́ńtẹ́ǹtì ni. Ó yá ìgbà tá parí kọ́ńtẹ́ǹtì, ṣé Òṣèní máa lóun ò fún ọ lówó ni? Ṣé wọn ò gbó lọ́wọ́ ẹ̀ ni? Torí pé lórúkọ a fi ń halẹ̀ kan tí ò necessary, la fi ń halẹ̀ mọ́. Kò sí nǹkan tó ṣe tó báàdì nínú fídíò wọn àtẹ̀gùn. Ẹ jọ̀ọ́ ẹ fọmọdé ọmọlẹ̀ ẹjọ́ ọjà yìí ẹ̀ kó nǹkan tó ṣe kò báàdì. Nínú àwọn eré fíìmù gan, àwọn eré fíìmù tán lò, àwọn èèyàn máa ń lo eégún dáadáa nínú eré fíìmù. Tégún mọ̀ léèyàn, gbogbo kìíní ìró ó ti wà, kí wọ́n láwọn kàkùn táwọn dráàgì tí ó ní mí ní lọ́nà ẹ̀. Ọmọ tó yẹ kẹ́ ẹ pé ọmọ yín tó yẹ kẹ́ ẹ pé tìbí Nibi kẹ́ ẹ bá sọ̀rọ̀ pa ẹ ló ṣe níwá o, lílò tó lo eégún yẹn òun èlò bẹ́ẹ̀ o, bá ṣe máa ń ṣe lélẹ́yìí o, bá ṣe máa ń ṣe ọmọ tó yẹ kẹ́ ẹ bá kẹ́ ẹ pẹ́ wà bọ́tà lọ́nà wa ní pé àwọn baba ńlá wa, àwọn baba ńlá wa, àwọn baba ńlá wa, àwọn baba ńlá wa, gbé ní kan baba ńlá wa, àwa gan ni baba ńlá, àwọn baba ńlá wa tàwọn náà wà, tẹ́yìn náà bá ní baba ńlá, Òṣèní náà ní baba ńlá. Ẹ má jẹ́ ká máa drag tí ò ní mí ni, ó yẹ kẹ́ ẹ pé tùbí Nibi kẹ́ ẹ bá sọ̀rọ̀ ni pé kíní yìí bí wọ́n ṣe ń ṣe lélẹ́yìí o, bí wọ́n ṣe ń ṣe lélẹ́yìí o, bó ṣe ṣe lélẹ́yìí o, ẹ wá ń gbé àwọn baba ńlá yín sọ̀n láì, ẹ jẹ́ ká máa rí àwọn baba ńlá yín ká máa rí wọn fín. Kó dáná tẹ́ bá pọ̀ sínú tùbí Nibi tẹ́ ẹ bá sọ̀rọ̀ ó yá òkè o máa dílì tiẹ̀ o, a máa ṣe bẹ́ẹ̀ o, ẹ wá bọ́ta ẹ wá ní àwọn baba ńlá wa. Kó dáná. A ti máa ń ṣeré jù ní Nàìjíríà o, eré pa wa ti máa ń pọ̀ jù, àwọn nǹkan tí ó yẹ ká máa take serious láti máa ń focus lé lórí jù. Mo rí fídíò Ozain ní orí TikTok tí wọ́n ṣe pẹ̀lú Elegun, tí wọ́n ní kí Elegun wá gbowó, tí Elegun yẹn ṣí ojú, tí wọ́n padà fún Elegun yẹn lówó. Mo wá padà rí pé àwọn ọlọ́jẹ̀ àwọn náà jáde, wọ́n ń drag Ozain, wọ́n ní pé kò yẹ kó ṣe fídíò yẹn, ó mẹ́sì ìṣẹ̀ṣe, ó mẹ́sì eégún, ó ṣe kinní kan, pé kí ó lọ bring fídíò yẹn down, kó wá apologize, kí Ozain wá apologize ní ọ̀dọ̀ àwọn. Wọ́n júwe lé fún Ozain pé kó wá apologize. Ẹ má bínú, but ẹni tó bá dẹ̀ tún fẹ́ bínú wẹ́, torí pé ó yẹ kí wọ́n drag ẹni tó ní eégún yẹn, ẹni tó ní ẹ̀kú yẹn, ó yẹ kí wọ́n lọ drag ẹ̀. Torí pé ṣé ẹni tí ó ní ẹ̀kú, ṣé ó máa sọ pé òun ò gba owó lọ́wọ́ Ozain? Ṣé ó máa sọ pé wọ́n mọ̀ sí kí wọ́n tó gbé eégún jáde nítorí skiti Ozain, nítorí content Ozain? Ṣé wọ́n mọ̀ sí?
kò ń ṣe Ozain ló yẹ kí wọ́n máa drag ó yẹ kẹ́ ẹ lọ drag èló ti yé yín ó yẹ kẹ́ ẹ lọ drag àwọn tó ní eégún yẹn àti aṣọ eégún yẹn gangan àti pé tí Ozain tó bá sọ pé òun lọ rán aṣọ eégún òun lọ́tọ̀ nǹkan tó dẹ̀ tó wo nǹkan tó wù mọ́ lára kí la fẹ́ bá fà tí ó ti yé yín nǹkan tí èmi kàn fẹ́ sọ ni wípé èmi ni Isaki pè mí ní Isaki nígbà tí Ozain fẹ́ lọ ṣe content yẹn jọ yẹn mo wà lára àwọn tó fi mọ́tò gbé. Ozain ẹ̀mí ló ní mo pè ọ́ tó o bá fẹ́ wálẹ̀ táyé rẹ̀ o bá fẹ́ bàjẹ́ pátápátá pẹ̀lú skit tó o ṣe pẹ̀lú egúngún pẹ̀lú bàbá wa tó o ṣe níṣekúṣe. Zain ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó lè kan àwọn oníṣẹ̀ṣe káàkiri àgbàlá ayé lára láì ní sábòsí torí iṣẹ́ kan náà ni èmi àti Ozain jọ ń ṣe bọ̀ kò ní jẹ́ wípé bóyá màá wá rí nǹkan màá wá ṣàbòsí pẹ̀lú nǹkan tí mo rí yẹn bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ lèmi ò ṣe sọ ṣe rí gbogbo oníṣẹ̀ṣe gbogbo onífá gbogbo babaláwo gbogbo ẹ̀yin ọmọ ọ̀jẹ̀ gbogbo ẹ̀yin eléégún pátápátá ẹ̀bẹ̀ la máa bẹ̀ yìí pé kẹ́ ẹ ṣe àforíjìn fún Ozain kí ni ìdáṣe ṣàforíjìn fún ni wípé tá bá lọ wo gbogbo fídíò Ozain láti lẹ̀ tá bá lọ wo gbogbo àti máa ṣe bọ̀ rẹ̀ kò ń ṣe wípé bóyá ó ti ń ṣerú ẹ̀ tipẹ́ tàbí wípé bóyá ó ti ṣe tẹ́lẹ̀ rí ní pé bóyá ó tún wá ń ṣerú ẹ̀ repeatedly and Ozain náà ò lè ever ní intention láti ṣe fídíò láti fi ba ẹ̀sìn kan jẹ́ kódà Ozain kò ń ṣe kọ̀stúmù eléégún nìkan ló ti lò ó ti múra bí àfà dáadáa bọ́ ẹ̀yin àgbàlagbà náà lè máa ń sọ wípé kò sí bẹ́ẹ̀ tó ṣe rìn torí ó ní mí ṣẹ́rí kìíní yẹn mistake lásán ni àṣìṣe ni torí tó jẹ́ ṣe fídíò yìí ni pé mo rí pé these people are taking it to another angle ẹnìkan lọ sunday comment section ó ní ṣe bó Ozain ní muslim ni kò sí tó kan Ozain ò kì í ṣe content ẹlẹ́sìn mẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà nǹkan tí ẹ rí yẹn wàláì àṣìṣe mistake lásán ni kò lè mọ̀mọ́ kò lè wù pé ẹ̀sìn kan ló kù tí mo fẹ́ mọ̀ tàbùkù ẹ̀yin tí mo mọ̀ dáadáa tí mo súnmọ́ ni so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí yín ò ní bàjẹ́ tọmọ yín ló ní bàjẹ́ tí ẹ bá wo iye ìgbà tí Ozain ti fi kọ́mẹ́dì rẹ̀ dùn aráyé nínú compare to ìgbà tó ṣe mistake ẹyọ kan sí yín lọ́dọ̀ ẹ jẹ́ ká wo àti mọ́ ṣe dáadáa rẹ̀ bọ̀ nínú ayé so ẹ jọ̀ọ́ èpè yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ ká ṣẹ́ ìpè fún ọmọ yẹn ẹ má jẹ́ ká ṣẹ́ ìpè fún torí ní pé kò sí dùnnú wípé kí ẹni tí ó ń fún aráyé ní jùnú kó rí challenges mo gbà ládùúrà gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ o ẹ ní kú bìrìbì kẹ́ báwọn jíjó ya o ẹ ní tójú lẹ̀ mọ́lẹ̀ òun náà ti rí àwọn messages yín tẹ́ ń pass across bọ̀ èmi ń jẹ́ kó yé yín wípé Ozain ò lè mọ̀ọ́mọ̀ ṣe ẹni tí mo gbẹ̀rí ẹ̀jẹ̀ ni ẹni tí mo gbẹ̀rí ẹ̀jẹ̀ ni tẹ́ bá ní kò sí nǹkan tó kàn mí kò sí nǹkan tó kàn mí tó tọ́ ń gbà mí ò bọ̀ èpè tẹ́mi rí ilẹ̀ mi ṣe fídíò lè lórí pé kẹ́ ẹ má bínú wàláhì tàláhì mistake ni ẹwà tí máa ṣe bọ ọmọ yẹn kò ṣáà ṣe irú ẹ̀ rí so mistake ni ẹ jẹ́ ká fi ọwọ́ wọ́nú ẹ jẹ́ ká fi ọwọ́ wọ́nú ẹ jẹ́ ká fi ọwọ́ wọ́nú ẹ jọ̀ọ́ mo dẹ̀ mọ̀ pé òun náà ó máa ṣàtúnṣe kò ní ṣe irú ẹ̀ mímọ̀ ẹ mọ̀ pé ìgbà míì èyàn ó ti ṣe mistake tán kó tó mọ̀ mo dẹ̀ ń rí fọ́nrán tán fi sọ pé kó lọ delete ẹ̀ ó delete ẹ̀ o kò delete ẹ̀ o fídíò yẹn ti wà káàkiri táwọn èèyàn ti ṣí ẹ̀ so ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run ẹ jẹ́ aṣàforíjìn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àwọlá ìfẹ́ tá a ní sí ẹ jẹ́ àwọlá iye èèyàn tó náà ti pa lẹ́rìn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní
anytime àbí anywhere tẹ́ bá ti wo fídíò yìí. Mo ń ṣe fídíò yìí nítorí content kan skit kan tí mo post fáwọn àgbàlagbà tó bá wo fídíò kan tí mo post tó ní ṣe nípa Elegun, yes, tó ní ṣe nípa Elegun, fídíò yẹn torí ẹ̀ mo fi ń ṣe fídíò yìí. Fídíò tí mo dẹ̀ ń ṣe yìí kò ń ṣe láti fi sọ àwíjàre kankan pé bóyá bó ṣe rí lélẹ̀ bó ṣe rárá. Mo jẹ̀bi mo fuck up, mo jẹ̀bi gan-an pé mo tún wá jẹ́ ọmọ Yorùbá ló tún wá jẹ́ kí ẹ̀bi yẹn tún nípọ̀, ló jẹ́ kí fault yẹn kó tún tíìkì dáadáa ló jẹ́ kẹ́bi yẹn nípọ̀ àsọmọ Yorùbá. Nǹkan tí mo ṣe yẹn kò ń ṣe nǹkan tó yẹ kó bá lọ́wọ́ mi, kò dẹ̀ ń ṣe nǹkan tó yẹ kó ṣe lẹ́gbẹ̀ẹ́ tèmi gan kémi gan máa sọ̀rọ̀ pé àwọn kì í ṣe báyìí. Kò ń ṣe nǹkan tó yẹ kí wọ́n bá lọ́wọ́ mi rárá. Mo bùkù ó kù díẹ̀ káàtó nǹkan tí mo ṣe yẹn. Lóòótọ́ nǹkan tí mo mì láti ṣe kọ́ yẹn torí kò possible kí n mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí n fọwọ́ pa ìṣẹ̀ṣe lójú. Costume ni ẹ̀kú tí wọ́n lò yẹn. Ẹni tó dẹ̀ wà lábẹ́ ẹ̀kú yẹn actor ni, tó bá kò ń ṣe Elegun gidi actor ni. But regardless pé gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ yẹn pé costume ni ẹni tó wà lábẹ́ ẹ̀kú kò ń ṣe excuse fún mi láti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Mo bùkù dáadáa. Lè rìn kò rí máa mì, but then èèyàn gbọ́dọ̀ máa wà very careful, èèyàn gbọ́dọ̀ máa wà extra careful. English ìwé mo ti ẹ̀ sọ. Èèyàn gbọ́dọ̀ máa kíyèsí gbogbo nǹkan tó èèyàn bá ṣe, àgàgà tó bá ti jẹ́ mọ́ nǹkan tó jọmọ́ àṣà. Kò dáa rárá. Kò dáa. So ó yẹ kí fídíò yìí ti wá, fídíò tí mo ṣe ó yẹ kí n ti ṣe tipẹ́. But ìgbà tí mo post fídíò Elegun tí mo sọ yẹn, tí mo post ẹ̀, tí mo rí pé àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀, tí mo delete ẹ̀, bí mo ṣe delete ẹ̀, kété tí mo delete ẹ̀ náà ni mo tender apology post. But then after ìgbà tí mo tender apology post yẹn, mo wà lórí set kan láti ìgbà yẹn di alẹ́ àná. So set yẹn ni ò jẹ́ kí n ráyè, network go sí dáadáa, mi ò wà online dáadáa. Alẹ́ àná ni mo tó ń rí most of àwọn videos yẹn táwọn èèyàn dẹ̀ ti reach out sí mi gan. So mo kàn fẹ́ fi àsìkò yìí, mo fẹ́ fi bẹ àwọn tọ́rọ̀ kàn, gbogbo ọmọ Yorùbá, gbogbo oníṣẹ̀ṣe, gbogbo ọlọ́jẹ̀, everybody tó bá bínú tọ́rọ̀ kàn kó jọ̀ọ́ kó má bínú. Mi ò mọ̀ but mi ò mọ̀ yẹn kò ń ṣe excuse. Ó ti ṣẹlẹ̀, kò dẹ̀ yẹ kó ṣẹlẹ̀. So tẹ́lẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹlẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. Everybody tọ́rọ̀ ìbákan, mo bẹ̀ wọ́n kó jọ̀ọ́ kó má bínú. Èmi ò ń ṣe ọmọ Yorùbá rádaràda. Tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí, ọmọ tó tọ́ kọ́nlé tó dẹ̀gbẹ̀kọ́, wàá bẹ àwọn àgbà ni, wàá bẹ àwọn tọ́rọ̀ kan ni. So I am so sorry. Mi ò mean ẹ̀ láti jẹ́ kó jáde bẹ́ẹ̀ yẹn. And mo rí fídíò táwọn èèyàn ń ṣe tẹ́lómi ṣe pé tẹ́lómi àtàwọn èèyàn sọ pé kò tó bẹ́ẹ̀ yẹn. Well, tó bá jẹ́ ẹlòmíì tó sọ pé kò tó bẹ́ẹ̀ yẹn, tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣe ẹ́, ìwọ gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Èmi gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ. So inú ló ń bí àwọn èèyàn. So ẹ jọ̀ọ́ torí Elédùmarè, ẹ jọ̀ọ́ má bínú sí mi. Ọmọ yín náà mo jẹ́. And èmi gangan alára ti delete fídíò yẹn lórí page tèmi gan. Mi ò fi sórí TikTok, mo delete ẹ̀ lórí Instagram àti Facebook tí mo fi sí. But ẹ mọ̀ pé fídíò àwọn ẹlòmíì ti save ẹ̀, wọ́n wá ń circulate ẹ̀ kiri. Whether with bad intention or good, I don't know. But then àwọn tó ń post ẹ̀ yẹn, wọ́n sọ fẹ́ lómi kò take it down. Torí ìgbà tèmi ò sí online, àwọn èèyàn mi sọ fẹ́ lómi kò take it down, wọ́n down. So bó ṣe ń circulate yẹn náà, èmi tí ó bá kúkú sí fídíò ọ̀hún lẹ̀,
kò sí nǹkan anybody fẹ́ post pé bí a mo ṣe nǹkan tí ò dáa and àwọn tó ń jáde tó ń bú mi tó ń ṣépè yẹn wọn ṣáà jáde lánàá pé kìnnìkan báyìí so probably nǹkan tí mo ṣe yẹn there is something in it èèyàn kọ́kọ́ ló jáde èèyàn méjì kan èèyàn mẹ́ta kọ́ kì í ṣe èèyàn mẹ́rin so definitely nǹkan tí mo ṣe wrong ó wrong dáadáa so mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ everybody bí mo ṣe sọ lẹ́ǹkan mo fẹ́ fi bẹ̀ everybody àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin tí ọ̀rọ̀ yẹn tó bá bí nínú tó bá kàn pé ẹ má bínú mo fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ torí intention tèmi fi ṣe but torí bẹ́ẹ̀ ṣe passive so ká má kí ẹ̀ torí bẹ́ẹ̀ mi ṣe ṣe ń sìn kò ń ṣe èròǹgbà tèmi ni ó má tà báyìí bẹ́ẹ̀ ṣe rò ó bó ṣe bá yín lára bó ṣe bá ìṣẹ̀ṣe lára ni nǹkan tó yẹ ká address so ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́.